Yes, sir. Welcome, sir. Yeah. Friend. Sir. Surely, àwọn Yorùbá ní tọ́sán kan bá pọ́n, èèyàn kan kì í kà. Bẹ́ẹ̀. Tí ó bá ti tó àsìkò ọ̀rọ̀, kò yẹ kéèyàn bẹ̀rẹ̀ sí ní sọ. But ọmọ believe pé is that time tó yẹ kí n bẹ́ẹ̀ sọ. Nítorí pé ayé ọ̀rọ̀ ti tó. Tó bá wò mí dáadáa, wàá rí pé mi ò kéré sí i. Mo ti ń dàgbà. And thank God, you are about to graduate. And lẹ́yìn graduation, ìwọ náà máa di ọkùnrin. Ó máa wọnú ayé lọ. So mo á believe pé ó ti tásìkò tó yẹ kí n máa fi àwọn iṣẹ́ mi wò. Very soon I'm going to retire from that work. And tó bá ti ṣetán, mo fẹ́ kó máa wá sí ibi iṣẹ́ ọ̀dọ̀ mi. Màá lè máa kọ́ ẹ bá ṣe ń rà, bá ṣe ń tà. Ẹni tó ń tà fún wa ibi tá ti ń rà, àwọn ìlú tá ń lọ. So that ibi tẹ́mi bá fílẹ̀ sí, wàá lè continue. Nítorí ẹni ṣe pè wá sókè. So kó lè máa prepare mind ẹ towards that. Thank you, sir. Mo really appreciate money, sir. Lágbára Ọlọ́run ẹ pẹ́ fún mi, sir. Ọlọ́run á tún wá bá mi fún yín lórí ọ̀fẹ́ láti jẹun ọmọ. Torí ẹni tó lọ́ọ́ bá fún ni. I really appreciate, sir. I will do just that, sir. Is that a promise? It's a promise, sir. Tẹ̀wájú sọ pé yá lọ́la mo ṣetán, sir. Tó bá ti ṣe tán finally, ọkàn jẹ́ kó mú ilé yìí tó dà wá ní màá fi àwọn ọmọ You the best that we do. What? Thank you, sir. Yes, sir. Sorry, sir. Oh, that's all right. Èmi là pátá pààrọ̀. Obìnrin ogun. Obìnrin bí ọkùnrin. I kill for living. Abata ló rán mi sí ẹ. Abata said I should eliminate you. Ọlọ́run ò fẹ́ rí ẹ lórí ilẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. My name is Ibrahim. I'm a trainer Abata. Ọmọ, kí mo fẹ́ ṣe pẹ̀lú owó ìbáyìí? Ládùn owó tí mo need. Tó lẹ́nìkan tí mo fẹ́ fowó ìṣe, at least tí n bá yọ owó ìyá Ṣàláwá nù owó yìí. Tí mo yọ owó ìyá Ṣẹ̀kí, èwo ló fẹ́ kú fún mi báyìí? Ṣé mi ní fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ báyìí? Anyway, bó bá ṣe gbà láṣẹ máa rán Ọlọ́run. For this life, bó bá ṣe gbà ní ajé. Mo pè lálàrọ̀ pé ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó fẹ́ bá mi ṣiṣẹ́ ni. Kí ló dé? Kì í ṣe pé mi ò fẹ́ bẹ́ iṣẹ́ náà, ìwọ náà ṣàmọ̀ pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi. Iṣẹ́ wo ló pọ̀ lọ́wọ́? Kódà àárọ̀ ìgan mo ní pé kí n yà sọ́dọ̀ ẹ̀ kí n bẹ iṣẹ́ ni, ìwọ náà mo fẹ́ bá iṣẹ́ lé ní. Ṣé torí ẹ̀ ló wá ṣe lejú báyìí? Ọ̀dọ́ náà. Sáà lọ. Pẹ̀lẹ́. Ọ̀gá mi. Pákó. Ọ̀gá mi ń pè mí kan dáhùn ní sẹ́ẹ̀. Tí bá sọ fún ẹ pé o máa fọkọ̀ púpọ̀. Ọ̀gá mi kí ló ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gbé mi débẹ̀ tán sẹ́ẹ̀ Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀? Tá a bá gbọ́jà fún ẹ,
why tó wọ jẹ òfin pé. Bàbá mi ẹjọ́ mi kọ òrí bẹ́ẹ̀ wọ́n bí lè ṣe ìlú le gan bàbá mi. Ìlú le orí kúlù sọ ni. Tí bá gbọ́jà fọmọ mi kúlù sọ owó ọjà ẹ máa pín ó máa ṣàkáàtì ó máa pín. Why tí wọ́n wá fi ń fọkọ̀? Agbọ́jà 5,000 fún agídí ló fi ní 50 naira kan mú wa kí ló ṣe ẹ̀? Ọ̀gá mi bí ta ṣe rí ẹ̀ ní bínú ní sẹ́ ọlọ́run lọ fún ọlọ́run ẹgbẹ́ ìdílé ọ̀tọ̀. Ọdún kan onífẹ́nu kọjá o. Ọ̀gá máa ṣe bẹ́ẹ̀. Olúwa mi bẹ́ẹ̀ tó. Àti ìyá ọmọ rẹ̀. Àwọn ìjọ ọ̀gbìn jẹ́ ìdílé àdìgbò sẹ́ ọ̀gá ọkọ̀ pé ẹ̀fọ́ pé oṣù àgbàpá rẹ̀. Òun náà wá ti mọ̀ tẹ́lẹ̀. Ó ti mọ̀ tẹ́lẹ̀ láti mú ọjà lọ. Ọmọ ọdún. Láti léèrè. Ẹ̀rọ ìwò spark yẹn bẹ́ẹ̀. Ọ̀gá ń bẹ́ sọ̀rọ̀ tó ń béèrè spark. Ọmọ ọdún ká wà lórí màá ẹsẹ̀ ọjà náà máa ń wọ̀. Àwọn ògbó. Mo ti mọ nǹkan tí màá ṣe sọ̀rọ̀. Gbàmí ọlọ́run sọ ẹ̀ sáwọn gbogbo ṣe gèlè náà àdúgbò ọ̀pọ̀ọ̀pọ̀ ni wọ́n lè gbé gẹ̀ẹ́sì. Ọ̀gá èmi nídìí ọjà o. Lọ́jà tó wà nílẹ̀ fún mi ò lọ fà. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Mo mọ nǹkan tó ṣẹlẹ̀. Jẹ́ kí n gba àwọn boys mi. A sì ní 7 bag. Màá ní kó gbé 7 bag fún ẹ. Ọ̀gá mo rò pé màá rí bí i 10 bags lọ́dọ̀ yín ni. Olùsọ 10 bags. Mo mọ nǹkan tó ṣẹlẹ̀. Manage 7 yẹn. Ó yá bá mi ẹ ti gbọ́dọ̀ àgbélé sọ. Èmi náà wà nídìí ọjà lápá bíi ọlọ́run. Ẹ sáà mi lọ rin ìnájà kan lára mọ́ bá ìbá mi. Mo lóyà. Pákó. Bá mi. Mo ti sọ fún ẹjọ́ tó bá tó ṣe nọ́mà. Ló tó máa rọ́jà nọ́mà gbà. Ọ̀gá mi wà láì mo ti wá lóyà báyìí máa ti ń sẹ́ lọ́dẹ àpọ̀pọ̀ ìbá mi kò ségì. Ṣé kò lọ owó ọ̀gá Koleoso bẹ́ẹ̀? Ọmọ owó ṣùgbọ́n máa ti dá ọ̀dà yóò máa ti dá bí wọ́n jẹ́ ká kú náà. Ọ̀gá mi ẹ̀ ṣe bónọ́ọ̀sì fún yàrá. Àwọn ilé egbò mi dé sẹ́. Ọ̀rọ̀ ìgbà tí mo bá ṣe Why you think more Not too much. Just 11. Okay. Completely. Whoa. Trust. Don't bother. Lóòótọ́ èmi ni mo ṣàìdá lórí ọ̀rọ̀ 11 billion pẹ̀lú ilẹ̀ tí mo tà fún Bákàrẹ̀ fake alert ni mo ṣe. Bákàrẹ̀ ti wá threaten life on mi. Mo wá fẹ́ yanjú ẹ̀ nípa mi tó bẹ̀rẹ̀. Wọ́n wà lágùn jìnnà wà fi picture ẹ̀ hàn. Bákàrẹ̀ gangan ni mo ti rí bàbá kò sí òyìn a máa ṣiṣẹ́ ni a máa ṣiṣẹ́ ni àpáta wọ́n máa ké nílé wọn ajé bàbá. Mọ́mí nǹkan tó ṣẹlẹ̀ ni wípé oúnjẹ tí mo jẹ yẹ
mo ṣe pé mi fẹ́ sanwó o ṣùgbọ́n ó máa tó ìrọ̀lẹ́ àbí ọ̀la kí tó mú owó wá. Kèsì èrò. Oúnjẹ tí mo jẹ lẹ́ẹ̀kan yẹn. Mẹ́ta ń jẹ àná. No, mi sọ pé mi sanwó. Wọ́n jẹ ẹ̀pẹ́ kan wá mọ́mì kò mú kó dá mi lókè ẹ̀ mẹ́ta ń jẹ àná. Ìyẹn gbé lọ́jọ́ ó bọ́ta ó béèrè lọ́kùn tó wá jẹun. Mọ́mì kò mọ̀ jẹ ẹ̀pẹ́ mẹ́ta ń jẹ àná. Mọ́mì mo máa fún yín, ó kò máa tó ìrọ̀lẹ́ àbí ọ̀la. Mọ̀ jẹ ẹ̀pẹ́ kí máa pariwo mọ̀ jẹ ẹ̀pẹ́ o. Ẹ má pariwo àwọn èèyàn wà ládùúgbò. Kí mẹ́ta ń jẹ àná. Ó wojú ni. Mi ò jẹ oúnjẹ lọ́pọ̀ bí á bí oúnjẹ 700. Ó dá mi lóko òní. Ẹ má bínú. Mọ̀ jẹ ẹ̀pẹ́. Mọ́mì kò wá sún lọ. Táwọn ẹ̀wọ́ jẹ ẹ̀pẹ́ ó dá mi lókè kí mọ́mì kò mí. Mẹ́ta ń jẹ àná. Ó wojú tó wọ̀ bẹ́ẹ̀ ni ó wojú mi ni. Ìrọ̀lẹ́ ó lè kó mi ò dúró sí i kí ó fún mi lọ́ọ́ máa lọ. Mo mú dání bó ẹ̀ ṣe lọ lápò mi. Bẹ́ẹ̀ lọ́rẹ́ ọmọ rọ̀ sọ. Kí nìkan tó ń ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé oúnjẹ tí mo jẹ lẹ́rẹ̀ mo sọ fún wọn pé mo máa mú wá ní ìrọ̀lẹ́ àbí ọ̀la. Mi ò lówó ní ọwọ́ ló fà á. Mọ́mẹ̀jọ yìí ló ní owó oúnjẹ. Ẹ sọ̀rọ̀ èso di bẹ́ẹ̀ lọ́rẹ́ ọmọ rọ̀ sọ. Oúnjẹ 700 ni mo jẹ 700. Irú ẹ̀ yóò jẹ́njẹ 700 ò lówó láti sọ. Ẹ má bínú sí ẹ má bínú ẹ gba 1000 yìí. Ẹ ṣe gbọ́dọ̀ o. Ẹ fi yókù lẹ̀. Ẹ ṣé o. Ẹ máa pẹ́ kó wa o. Ẹ ṣé o. Ojú omi wà bẹ́ẹ̀ mọ́ o. Lórí àtúnṣe tì yẹn ṣe gan. Kò tọ́ pẹ́. Bẹ̀kọ̀ ẹ́ kí wọn náà máa ṣe báyìí àbí kò yẹ. Fine boy ní ẹ̀nà táwọn èèyàn bá rí ẹ níbi tí ìyá rẹ̀ tó ti ń rọ́bìṣì ẹ báyẹn wọ́n máa wò pé fine boy like you wọ́n kàn ń rọ́bìṣì ẹ báyẹn nǹkan tí ò dá ọ̀rẹ́ dá kò lórúkọ méjì kò dáa náà ni àìkò yẹ kí lorúkọ ẹ náà. Òjó lorúkọ mi. Òjó òjè orúkọ ẹ náìsì tẹ nọ́mbà ẹ síbi tẹ nọ́mbà ẹ síbi. Nọ́mbà mi nìyẹn ẹni tàbí bá pè mí ó máa lọ ni. Bọ́dà mi ẹ má bínú wọn wọ́n bèèrè nǹkan lọ́wọ́ yìí. Béèrè náà. Ẹ jọ̀ọ́ bí iṣẹ́ wo kan lẹ ń ṣe tẹ̀sí tó jẹ́ tẹ̀sí gbogbo. Iṣẹ́ tí mo ń ṣe àṣàdé so mo ṣe wà yìí mo máa ń kọyìn brush ẹ̀yìn gangan ni o àbí kò yẹ brush gidi ni o tí ì ṣeré so tó bá rí mi lóko mo ṣe wà yìí tí mo ń brush lọ ò lè mọ̀ pé mi ni tó bá tún rí mi inú ọjà tí mo ń gbé ẹrù pọ́ǹbì eléyìí ọmọ wàá fọ́ ajé Ọlọ́run kan pẹ́ dá lérè ní kò easy Ọlọ́run pẹ́ dá lérè ní o. Ṣé orí mo ṣe wà yìí kí n rí owó díẹ̀ kì í kó nínú ìlú ìlú àbí kò yẹ ìlú ilé gbogbo alámọ̀ pé ìlú ilé. Ọlọ́run pín ọjọ́ ẹ̀dá ni tí owó tí mo pọ́rẹ́sì báyìí tó bá ti lè bọ́ sí ọmọ kò ti kó nílùú ìní ẹ̀. Ní agbá ọlọ́ọ̀lọ́ máa fún un sí ẹ máa rí owó yẹn ẹ ṣe mo ti ápẹ́ẹ̀tì kẹtẹ tó kọ́ ẹ ṣe. Báwo rí màá pẹ̀ ṣùgbọ́n oje. Ẹni à ń wá lọ ọ̀nà là ń kó ọ̀dọ̀ ẹ náà ni mò ń lọ. Ọ̀dọ̀ tèmi gangan. A ní oko mi tó wà ní gbòkè ó ti kú àwọn sí ọdún mi ó dẹ̀ ti lọ lé ọdún. Ṣé kìí ṣe léè tí mo tẹ̀lé yín gbà kan báyìí? Òun náà ni ó ti kún àtọ̀pọ̀ ẹnu ẹ̀ pàápàá àwọn tí mo gbé fún wọn ò fún mi lérè oko kí n fi dẹ́mu kí n tànú ẹ̀ kí n sì mú nǹkan mi ó tẹ́ mi lọ́rùn. Bẹ̀ ṣé owó wà ńlẹ̀ báyìí? Owó wà ńlẹ̀ owó burúkú ń bẹ lọ́wọ́ mi. Tó bá jẹ́ pé owó wà ńlẹ̀ kò sí wàhálà gbogbo ìgbà tẹ́ bá fi sí ó wà òkè fún mi. Tí sí ọ̀bà pẹ́ ni ẹnì kì í pẹ́sẹ̀ tó bá ti yẹ ó ti yá nù. Kò sí wàhálà ó yẹ já lọ ọ̀rọ̀ owó ló bá mi o. Ó yẹ gbogbo bó dín wà lóko yàtọ̀ lẹ̀. Ìwọ ó fẹ́ rẹ́ mi jẹ ó tún fẹ́ rẹ́ mi tà I will never take it at all. Ìwọ fẹ́ mi ní fake transfer mi ò gbọ́ ọdún sá. Adúrú mi. No, ọ̀pẹ mò ń bá kú lójú. Ó dẹ̀ mọ̀ mí o, ọ̀pẹ mi ò kí fi owó báyọ̀ ṣeré. Àbí o wá sí ìbàyí, o ṣe bẹ́ẹ̀ ni pé náà ti àpò, o ṣe good gan-an. Àbí o palẹ̀ láró, mi ò ní gbárù ẹ̀, wojú mi dáadáa, kò sí ẹ̀ tó lè bá mi dánwò ẹ̀ wò. Ìwọ, máa gba owó mi, máa bọ́ mi san owó ẹ̀ dànù. Ṣé o ti gbọ́? Idiot. Ọlọ́run ṣọgbà kárí. Ṣóni ni àbáyé tí ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ yìí tí ò fi dáhùn bí àti ara tí ò jọ sí
Me don't trust anybody. Me go trust Arami. Is this the first deal? Your man change. Will it be the last? Whatever. Follow well. Better. Similar. Better. Just me anything. Waiter. You want to say something and then hide. I ain't go no. Everything no strange attack. Monzaliba, uli Monzaliba. Siriki diya nan tajere babiruna. Monzaliba, umuza iliba ilu Monzaliba. Igba mi dada. Ọgbọ̀n kí ló wí kẹjẹrẹ bá bí kújẹ. Adoleba ni Monzaliba. Adoleba yẹ́wọ̀ báyìí. Monzaliba, uli Monzaliba. Bọ́ wọ́n lọ́wọ́ kan wà lọ́wọ́ ẹ̀ báyìí. Ṣé wọ́n ní àbò òótọ́? Ẹ̀mí o kọ̀nfọ́ọ̀mù. Sẹ́bí jẹ́ ọ̀rẹ́ kẹ́dẹ́ ọ̀rẹ́ bá bí. Adoleba ilu Monzaliba ilu. Sẹ̀lí. Monzaliba ilu. Wọ́n tẹ̀rí ẹ̀ bá bí. Adoleba ilu Monza. Ṣé lọ́kọ̀ ló fẹ́ travel out? Ẹ̀mí confirm. Ṣìríkàdá yábà bí náà. Monzaliba, uli Monzaliba. Sẹ̀rí. Adole Monzaliba. Adoli lórí. Monzaliba. Mutali jiri. Adoleba. Jiri náà. Siri. Akẹ́yẹ. Toliba ilu. Gbọ́ mi ò bọ̀ yìí. Tó o fẹ́ kúkò ní. Kúkò ní. Sàmì sókè wèrè. Àmì Jésù Kristi. Láúdà. Àmì Jésù Kristi. Ìyá kọjá ọ̀rọ̀ bá bí kújì. Adoleba ilu Monzaliba. Àtọ́bí tàbí ọ̀rọ̀. Adoleba ilu Wọ́n kékeré Monzaliba. náà tọ́jì. Toliba ilu. Sìrí bàjẹ́ yé. Toliba ilu. Ọ̀rọ̀ tíìkì. Ọ̀rọ̀ ẹ́sìpọ́ǹdì. Ìyá kọjá ọ̀rọ̀ bá wèrè náà. Toliba ilu. Ìríkìjẹ́ yé náà. Toliba ilu. Toliba. Sọ́bí kù jẹ́ ọ̀rọ̀ bá bí. Toliba ilu Monza. Wọ́n gbé mi o. Gbé mi o. Sori pé mo wojú ẹ̀. Ọ̀rọ̀ ayé ẹ̀ dìbò. Ẹ̀mí mi ẹ̀ lágídí. Sọ́kàjá ọ̀rọ̀ bá bí. Toliba ulu Monzaliba. Adole Monzaliba. Wọ́n ní kọ́ lọ fún òun yẹn wá ká yìí. Láì dáwà yà sí ni mo ní. Yé kéde rẹ̀ náà. Toliba ilu Monzaliba. Mọ́tò rere. Adole Monzaliba. Àdó Ina ilu Monzaliba. Nínà èrè. Toliba ilu. Wúlì ẹ̀rọ. Adole Monzaliba. Báyìí náà. Gbọ́ mi o. Ọ̀rọ̀ yóò ṣeré. Kí a mọ sáré. Owó gbúdọ̀ tètè gbé owó yẹn wá. Sá àwọn ọ̀tá lè rẹ̀ ó dìbò gan. Kẹ́jà yá bìrù náà. Toliba ilu Monzaliba. Sákòtè yé. Toliba. Sìrí gẹ̀yẹ́. Toliba. Wútùnù. Adole Monzaliba. Ayé nànà. Aloma. Ìrí sábà. Wúnù. Ẹgbẹ́. Ọgbọ́n. Kí a mọ sá. Brọ́dà mi. Ṣeré o. Bí mo ẹrí from Adam. Àwọn ọgbọ̀n sọ̀kalẹ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ̀. Ètò ìgbé wa. Syria.
Nínà. Mọ́tàlì kọ̀kẹ́ dé ìlú. Kojú ẹ lọ́sàn. Jọ tí n bá fẹ́ gbé wá, ayẹ sáìdì bo ni mo máa gbó yẹn wá. Ọrùn àpáàdì ni. Ọjọ́ oṣù. Wàá gbé wá chọ́ọ̀chì wa ni wàá gbé wá gbére police station. Chọ́ọ̀chì wa ló máa gbé wá. Ọmọ chọ́ọ̀chì ni ìwọ ni kò gbé wá. Irúkọ́sọ̀ wo ni ẹ? Sí gàdá. Àdúrà rẹ̀ Mọ̀nsálì. Dúínà. Mọ́tàlì. Wọ́jẹ̀. Sẹ́kọ̀ ẹ̀. Wúni. Chọ́ọ̀chì ni gbé wá. Sáìdì bo ni chọ́ọ̀chì yẹn. Tó bá ti dé junction, sọ fún mi pé o lè borí ìwọ́rọ̀. Wọ́n mú ẹ ní chọ́ọ̀chì ni. Bàbá lẹ́kọ̀ọ́ kí wọ́n lè. Màlẹ̀ máa wẹ̀ yìí o. Eléyìí kú ni ó. Bẹ́ẹ̀ sọ wá tó yẹ ìnáni. Bacteria respire to obtain Babe, ilẹ̀ ti ṣú wá sùn. energy for other living activity. Tiwa. Hey. Tiwa ṣì wà okay. Ṣé wèrè lè yóò tí gbogbo wa ni? Mo rò pé yẹ kó wòye tí wọ́n mọ̀. Tó bá jẹ́ pé òun lọ́pọ̀lọ́ ni nígbà táyà expect ènìyàn tó wá gbóru aṣọ báyìí wá ṣé aṣọ tó yẹ kó wọ̀ nígbà tó mọ̀ bá expect ènìyàn. Mo ti gbàgbé ní jálẹ̀. Ìgbàgbé ṣe ẹ máa rí jùs lára owó ẹ ọ̀jẹ̀ ni ẹ. Ẹ̀rín sì bá àwọn ló ṣe ìwọ tó ń náwó báyìí abẹ́ ṣàgbẹ̀ ni. àgbẹ̀ ni bàbá mi. àgbẹ̀ bàbẹ́ kí lẹ jọ ń ṣá. àjọ máa ṣá owó yẹn. ṣámkò yìí ni. àjọ máa ṣá. bẹ́ẹ̀ àjọ máa ṣá níbo mo mọ nǹkan tí mo máa. mo mọ nǹkan tí mo máa ṣe. àjọ máa ṣá owó yẹn ni. Iṣẹ́ 419 tí gbogbo yíyan láàyò ẹ jẹ́ jáwọ́ ń bẹ̀. tí gbogbo yíyan àti gbogbo wa. ìwà ìtàrí. gbogbo wa. mi ò sínú yín. àṣefilẹ̀ ọmọ lọ́wọ́ ni. bàbá ò fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ olúwa lè ní ṣe. nǹkan tí yẹ ṣe kù ní nígbà yẹn kọ́ ló gbé. Ànúgbà àwọn ọgbọ̀n adóre padà fún ẹ ìrọ̀lẹ́ òṣùpá ẹ báwo ni. mo ti pe nọ́mbà yẹn gan kò lọ ní Nàìjíríà ló ní iná ní kò sí kò ní dé ẹgbàgà wá fún ilé. Oṣù ọ̀pẹ ìwọ nìkan ló wá òmù yàn dání. Ilé tó owó tẹ̀lé mi kò fẹ́ gbèpè. Ṣówó yẹn pé oṣù ọ̀ ṣèkìdá rákàjà yẹn náà. Àwọn ọgọ́rùn ló pé níwájú ìwò. Àwọn ènìyàn bá mi sọ̀rọ̀ ọmọ akílérè tó ń wò tẹ̀lé mi àmọ́dé ni ẹni tí ó jẹ́ pé gbówó sá nígbà bí mo lè gbé owó ẹ̀ka gbá lọ́wọ́ mi. Kí ló kù báyìí? Ó kú bẹ́ẹ̀ ọjọ́ mi rèé ó gẹ̀ǹjẹ̀ ni ìwé òdòkó sí wàhálà ìṣe náà. Oṣù ọ̀pẹ kò sẹ́nibọ̀dì tó tẹ̀lé ẹ wá.
oyè tó fọwọ́ sí. ṣé kí ló tó ń wò mí náà kí ló tó ń wò mí náà kí gbogbo tí máa tó wò ló ń wò wọ́n fi ṣe é ni wọ́n fi ṣe é ni kí àgàdé rẹ̀ dùnkù kí ló tó ń wò dé. àníwèrè ni àwọn ògùn ìdílé tó ń tẹ̀lé ẹ̀wọ̀n rìn wọ́n tú ẹ̀kì ni ọ̀dẹ̀ ni ẹ wo jẹ́ kí báwọn gan ọ̀run sọ̀rọ̀ bóyá kì í ṣe màbí kí n má ṣe mọ́tò inú gan ti ń bí mi yẹ ẹ́ lèké yẹ ń dèdè yẹ ń nàtè ìgbọ̀lẹ̀wà náà ẹbí àníwèrè ni ẹsẹ̀. mo lè wo òkè kí gbogbo ọ̀run sọ̀rọ̀ kó sí kan tó kẹ́ ẹ. àwọn màláìkà tí lábàbà lójú ọ̀run. ó ká ló ṣe lónìí. olùsọ́nà ilé-èdè àbí tánà. tẹ́ni ẹ sọ̀rọ̀ ọ̀dẹ̀ ọ̀dọ̀ tí yàn bá fojú rẹ̀ ọmọ ń gbé mi lọ. bábí ìwáwé ìwé rẹ̀ ọ̀dẹ̀. wẹ́rí rẹ̀ orí rẹ̀. ẹ̀yin tó táyé púpọ̀ o. àti làájọ́ mojúbà o. ẹ̀jẹ̀ kò yẹ àtúmẹ́mẹ́jì pàtó òyìnbó wọn lọ wá pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀ọ́ni kú ọ̀ọ́ni rùn máa ṣàṣẹ ẹ̀yin màlẹ́kà ìrìntẹ̀lá rádàlálàlá ẹ wá gbọ́ mi ṣàṣẹ sẹ́rí. ìwọ mọ̀ ẹ́ kó ráàánú gbà ẹ wá gbóhùn mi ṣàṣẹ sẹ́rí ó dìbò ìwọ mọ̀ ẹ́ kó ráàánú gbà yé náà débi kú jẹ́ rádé àwèrè òde mọ̀ ní sẹ́gẹ̀dẹ̀ kú jẹ́ yé náà tábì má sàmì fèrè ṣàṣẹ ilé fáná bí ọ sí mi. Kùlíkùlí àràkàjà yẹn náà tẹ̀sí nù. Ọlọ́kọ̀ gbà èrè. Ọlọ́nà òde òrùngbọ̀nà. Ìgbẹ́ náà ló sí ìjọ yìí. Adùn ẹ̀ kó gbà. Kó ráàánú gbà. Ìrẹ́wọ̀lé o. Ó gba lẹ́tà ayọ̀ o. A ti wẹ̀ tó báyìí. Oríire ò ní gbà bọ̀dọ̀. Ìṣẹ̀dáre ò ní gbà bọ̀dọ̀. Wá kí ló tún wá kí ló ń wá. Bẹ́ẹ̀ni ẹ sọ̀hún. Nígbà tí mo ń wẹ̀ fún owó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Ibi tí mo gbé ibi tó lágbára ni bí ńlá ni. Ó wá fẹ́ lọ wẹ̀ yóò trust mi nu. Ọ̀dẹ̀ ni ọ̀nì ṣó trust mi ni. Bá a bá lè ọmọ ìgbà bínú o. Mo lè yí orí ẹ padà wish me síbẹ̀ tí mo wẹ̀ fún mo lè yí padà tí inú bá bí mi kó jẹ́ kó rí ẹ pé. Má bínú. Owó tó wá ẹni mọ́ ti gbé lọ. Wọ́n wojú mi ní wọ́jọ́ la. 2 million ló máa padà rí kó máa balẹ̀. 2 million ló máa rí bàbá rẹ̀. Adamu àti ẹgbà. Àṣẹ̀bà yìí, máa wẹ̀ yìí o. Máa wẹ̀ yìí o. Máa wẹ̀ yìí o. Máa wẹ̀ yìí o. Sọ́ra rẹ̀ o. Wọ́n tẹ̀lé mi báyìí. Òyìnbá lọ àdúrà ẹgbà. Ó sóríire. Ìrẹ́wọlé.
ọgbà lẹ́tà ayọ̀. wọ́n mọ̀ pé gbogbo ilẹ̀ máa wà surprise pé kí ló dé tí fi ránṣẹ́ sí yín. ṣe rí nǹkan tí fẹ́ rí yín fún kì í ṣe nǹkan tó le lọ títí nípa ọ̀rọ̀ tiwa ni because mo fẹ́ kẹ́ gbà mí nínú gbogbo ìṣòro tí mo dojúkọ lórí ọ̀rọ̀ ẹ wò ó etí mi ti kún nípa ìsọkúsọ tí gbogbo èèyàn ń sọ nílùú yìí nítorí pé ìjọ tí tiwa máa ní problem tó ní ọ̀dọ̀ ọmọ mi ló wà and wọ́n believe pé bóyá èmi bàbá Fẹ́mi ni mo lọ́wọ́ nínú sickness yẹn so tó yẹ ló jẹ́ kí n ránṣẹ́ pé ọ̀nà tá a bá máa gbà àti ibi tá a lè gbé lọ bẹ́ẹ̀ máa ṣe bá mi rí mú nǹkan tí ṣe ránṣẹ́ sí yín nìyẹn. ẹ wò dáàdì gbogbo nǹkan tẹ́ sọ ló yé mi in fact ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi kọjá bẹ́ẹ̀. Thank you. torí wọ́n ti ń bọ̀ wá náà wọ́n ti ń pè wá lọ́rọ̀ ìwèrè àwa náà dẹ̀ ń try best wa gbogbo ibi tí wọ́n máa ń sọ fún wa pé ó ń rìn sí la máa ń wá dé káti ẹ̀ lè rí mú tíbi tá bá rí mú la máa mọ bá ṣe máa ṣètọ́jú ẹ̀ bọ́ bẹ́ẹ̀ ṣe pè wá pé kẹ́ sọ fún wa yìí náà ẹ máa jẹ́ káwa náà tún wá tẹra mọ́ gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe nínú ẹ̀ a máa make sure pa wa ọlọ́run tó máa fún wa rí. ọlọ́run á fún yín ṣe. ọ̀rẹ́ dìdàdì àá náà dákẹ́ àdúrà ojoojúmọ́ la fi ń pè pé kọ́lọ́run ti ẹ̀jọ́ kó gbà wá mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú àṣẹ ọlọ́run máa gbà wá nǹkan tẹ́mi kan ò ṣe pàtàkì ń sìn ni pé bá ṣe máa wá tá máa rí ìyẹn gbogbo ní kókó a gbọ́dọ̀ rí sà. ẹ wò ó dádì àti ẹ̀ ti wà in fact a ti rí but ó kù díẹ̀ ká mú báyìí òun ló tún bọ́ mú wa lọ́wọ́ tó sá lọ ẹ wò ó lágbára ọlọ́run mọ̀ pé ọlọ́run á fún wa rí ara tí wá dẹ̀ ara rẹ̀ á yá lágbára ọlọ́run. ọlọ́run á fún yín ṣe ń fẹ́ kẹ́ mọ̀ nǹkankan ṣe rí èèyàn tó bá mọ ọ̀nà tàyè gbà tó máa fi rí ìwòsàn mo ní ẹ̀bùn pàtàkì fún ẹgbẹ́ please. mi náà mọ̀ pé a máa rí mú ara ẹ̀ dẹ̀ máa yá ó máa gbádùn ọlọ́run òkè ọ̀rọ̀ mi dayọ̀ máa dá sọ̀rọ̀ ẹ̀ dájú ẹ jẹ́ káwa tètè máa lọ sódà á má tètè lọ wá bá ṣe máa rí. dádì ẹ má wọrí a máa try gbogbo test wa láti jẹ́ pé ara ti wá yá ọlọ́run á dẹ̀ fún wa ṣe. ọlọ́run á fún ní ìwòsàn lágbára lọ kí ni kí n fi ṣe yín lálejò. àwa òkè má wọrí. àgbà mi mo wẹ̀ mi ọ̀rẹ́ ní tiẹ̀ tún gbowó lọ́wọ́ mi wọ́lọ́ ẹ̀yìn dà padà kí ló bọ́ọ̀lù fẹ́ gbẹ́ ní ti ẹgbẹ̀lẹ́ owó tẹ́ ẹgbẹ́ ní kẹ́ bá gbé jáde kò sáyé farabalẹ̀ ẹ wọlé ẹgbẹ́ fún mi ni. ẹ wò ní mo fẹ́ rí ẹni kó máa gbọ́ mi jáde kò sí yẹn o irú rọ́bìsì wo nìyẹn mi fọ́
ẹ fà láfíà lẹ̀ jàre bàbá ẹ fà láfíà lẹ̀ ẹ bá ń gbọ́wọ́ mi ẹ gbà lọ́jọ́ yẹn tí mo wá síbí ẹni tó ní ìjọ yìí gẹ́gẹ́ mo fẹ́ rí sẹ́ẹ̀. èmi ni ọlọ́run tó gbé ìwà yìí fún mi. rárá kì í ṣe iṣẹ́. ẹ wo kan bóyá kẹ́ ẹ ṣí fìlà orí mi kẹ́ ẹ rí ọ̀rẹ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀. lóòótọ́ kì í ṣe ilẹ̀ gbowó lọ́wọ́ mi ṣùgbọ́n ẹni ẹnu jọ yìí ló ti jáde. ìgbà tí mi ò sí níta lé gbowó lọ́wọ́ rẹ̀. kò sí ọ̀dájú o kò sí o. kí ló máa ń fà tó máa ń ṣe ògbó máa ń pè. wọ́n lè jẹ pàrà àbí kò rò. èmi jẹ pàrà ókè ẹ lọ máa ṣe bí ókè tẹ́ bá ti gbá ẹlòmíì báyìí ẹ ti gbẹ́ lómi sí bí àbí. ìwọ ìránṣẹ́ yìí má bà mí lórúkọ jẹ́ má jẹ́ fi kún nǹkan tó ń ṣe é o kí ló ṣe é náà. ẹ fi kún kó ẹ bá gbọ́wọ́ mi ni mi ò gbọ́ kankan sẹ́. dájúdájú omi yẹn ṣe pọ̀ ń gbòòrò ẹ̀yàn ní jìbìtì olè yìí. lẹ́mi ẹ pẹ́ ọlọ́pàá fún mi. ẹ gbàgbé yẹn kálẹ̀ ọlọ́pàá. sọ̀rí tó o bá tètè gba ọ̀nà kó o gba ibi tó ti já ọ bóyá sún ọ mọ́lẹ̀ síbì kan ni kó o gba ibẹ̀ lọ kó o tètè padà síbi tó sún ọ mọ́. mo jí alẹ́ lórí o mo jí alẹ́ lórí o mo tún mú lọ sódò mo lọ wẹ̀ fún mi orí ẹ̀ tó dàbí orí ọlọ́ọ̀bọ pé kí n má sọ̀rọ̀ jù sórí wọ 10% ní fún mi. ká sáwó ní kókó owó gbówó jáde ká sáwó. santoni wo bí lórí wọ 2% ló àbá 50-50 ní tàbí. yàrá báyìí 50-50 lédi mi afún ẹni tẹ̀lé wọn náà àjọ wà ní àgbà bẹ́ẹ̀. gbogbo yìí ti lẹ́kọ̀ọ́ ojú wa kàn máa ń rojú mọ́ ìmọ̀ pé dípò mọ̀ ṣe lè ẹ̀ẹ́dẹ́ káyà pípé ojú àní ta ló pariwo ojú ojú wá kí ló ṣe kí ló ṣẹlẹ̀ aláìpàbà tó pariwo wọlé. well played. àṣẹ pé ó ṣe lè jẹ́ ti yà wèrè ni. dáadáa ṣe wèrè. òun wà ara ìgbà wọ́n sì yà wèrè wọ́n bá yà wèrè. Kúlẹ̀! Ṣé máa ubi yìí kò sí lè bẹ́ẹ̀ kí n là á ní lórí ilé máa ń pariwo wọlé ó mọ tó wá ní ó wà lẹ́bi lẹ́fẹ̀ẹ́ náà. tó o kó yàn wá ní àbí wọn nìkan ló wá. èmi nìkan ló ìwọ nìkan ló sọ fún ọmọdé àbí òkú ọyà ẹ̀yin mélòó lẹ wá sí bíbá yìí ó ti yá wọlé ní ọ̀gbẹ́ni sọ̀rọ̀ sókè. èmi nìkan wo sórí pé mi bẹ̀rẹ̀ ní ìsìn tó mọ orúkọ tó ń pè mí tí a gbé tiẹ̀ fẹ́ ta àbúrò ìdúkú lọ́ta ẹ̀ now gbọ́ mi dáadáa ó ti rí ẹ̀ wàá jọ ìwà wàá cooperate pẹ̀lú wa ìyá ẹ̀ ọlọ́lá mi kò fẹ́ já fún ẹ̀ àbí kì í fọ́ ó fẹ́ parẹ́ ni owó tẹ̀ gbà ń kọ́. owó èwo ti yá wèrè ní abọ́lọ̀ gbà lọ́wọ́ jáde ẹ̀rọ ọ̀run àbúrò ìdúkú ní ẹ̀yìn mo tún bá ẹ sọ̀rọ̀ tún gbọ́ owó tẹ̀ gbà fún. mo fẹ́ yé. kékeré tí ẹ máa là àwọn yóò gbọ́ ọ̀gọ̀ọ̀gọ̀ àbí torí pé wọ́n ti ń gbàjọ́ ti ṣe èmi á wéṣẹ̀ ní ẹ̀ o. kásókè púpọ̀ bàbà kọ́kọ́ tọ̀nà kó tó lọ tọ̀. lélẹ̀ ó gbé kan sára o. owó lọ́wọ́ la kó ẹ̀ kó jáde. ṣé tó máa ń jẹ ọjà sa ó máa ń jẹ ọjà. Súwábí ọyẹ fa balẹ̀ ẹ̀ kí n jà tán ṣọ́gbọ́ mi. Àwa ti mètè zú àti kànjé bí. Adẹ̀ tí mi dá sọ ṣọ́ǹgẹ̀. Èyí tútù tó ń lọ wá yìí. Àwọn èké gangan ló ń dìbò bẹ́ẹ̀ fún wa ṣọ́ọ̀ṣì yẹn. Wà á mú wà á máa gbé ẹ débẹ̀ rẹ̀ wọ́n máa gbọ́n bí omi fún mi yẹn máa. Tó dáadáa. Á jẹ̀yẹ̀ fún àbẹ́ dúkú ọ̀tá ẹ̀ rí ṣé. Àwọn báyìí kí n bínú tó bá kó ojú kan dé. Ó fẹ́ lọ dọ́kú òkú wọn sọ ọmọgàn. Tó ti yẹ wàá mú owó ẹ wá sí ṣó gẹ̀ẹ́tì àwọn ọlọ́dẹ gẹ̀ẹ́tì kéètì ara máa tọ́jú ẹ̀ dáadáa. Abọ́wẹ̀ darapọ̀ mọ́ wa ni. Ó yá dúró dáadáa. Káwọ́lẹ̀ dúró dáadáa. Bó ṣe ń bọ̀. Aláì. Ṣé bí ọmọ mọ́ mi? Ó ti da ara nìyẹn. Ó ti da ara nìyẹn. Kò jayọ̀ lọ́ba. Kò jayọ̀ lọ́ba. Ṣé ọmọ náà? Ẹ́sìpọ̀jù bẹ́ẹ̀ ṣe ń gbé ọjà yẹn ní àwọn yẹ kẹ̀tẹ̀tẹ̀ múra tó lẹ̀ ti máa káwọn ọjà mi lọ sí bòjì. Wọ́n yẹ má bínú dàbí má bínú. Ẹ wo ẹ máa bá mi lọ sáré sí lọ fún wọn báàgì mẹ́wàá fún wa. Ṣé bá ti wá débẹ̀ nísìn ọ̀dọ̀ yá àjèjì nínú ọjà
ẹ máa wọ ọbẹ̀ náà lọ ẹ máa bá mi tó sí sílẹ̀ ẹ máa wọ sílẹ̀ àárọ̀ mi. ẹ máa ṣé kí ló ń bà yín lẹ́rù ṣe bí ṣé owó lẹ fẹ́ ṣe ẹ tún jiyàn ní ọ̀yọ̀dẹ̀ ẹ̀dì ní ibi tí ẹ ti máa lọ bá mi kó bíi 5 bag náà fún un náà onígbàdẹ̀dẹ̀ máa kó gbogbo ẹ̀ lọ ẹ bẹ́ẹ̀ ni gbogbo dọ̀dọ̀lá lórí ilẹ̀ máa kó mi. kí ló ṣe ń tẹ̀ ẹ̀rù ní ẹbí ṣe owó lẹ̀ ń ṣe ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ̀jẹ̀ ti ṣe gbogbo ẹ̀ ní ṣàpṣàp ẹ̀ ti ṣe kọ́tẹ́ máa ṣe gbogbo yín lẹ̀ máa gbà. ó ti sú mi báyìí Nàìjíríà ó ti sú mi àwọn ṣiṣẹ́ àrówó wọ́n tún gbéṣẹ́ wá kó wá gbaṣẹ́ Nàìjíríà wá nira ó wá dogun fún wa àrùn jẹjẹ ọmọ bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ èmi wá jẹ ó ti sú mi tí bá mo tí ń ṣèrè rẹ tó sápò Nàìjíríà rẹ àtẹ̀wá mọ́bí tá a tún lè lọ náà àtúmọ̀ ń tá lọ bẹ́ẹ̀ ó dá o ìjọba orílẹ̀-èdè yìí ó lágbára láyọ̀ gan-an ó tún mú gàrí gbogbo wa dojú sú mi ẹ wò ó ti wá rẹ̀ mí báyìí ní tí mo ṣe náà tó á pẹ̀lú àmọ́ ṣe gbogbo eléyìí tó bá yá. ọmọ wa kí ló ṣẹlẹ̀ ọkọ̀ lọ wọ náà bẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ lọ máa gbé gẹ̀ẹ́sì náà àdúgbò wa kí ló fẹ́ ọgbọ̀n àwọn ọmọ bá sọ sókè ọkọ̀ lọ ṣe bọ́gàn báyìí ọmọ pẹ́ ní ọ̀nà rẹ̀ lọ ṣe bí àsì ó gbé mi débẹ̀. Hello ọmọ ìyá iṣẹ́ yẹn ti dán ó pé. Don't leave me. Wisdom. ṣé báàgì abẹ́ mi ẹ̀. báàgì kí ló ṣe. báàgì abẹ́ mi ẹ̀ mú kàn. ìbá sílẹ̀ ọ̀gbẹ́ni. báàgì àti ẹ̀rọ̀lì ẹ̀. fún náà fún mi jọ. jáde yóò fún náà fún mi jọ. ó yá sáré. ó lè sáré tún dúró. sáré. ó bẹ́ẹ̀ ṣe sá jẹ́ mú ẹ náà dúró yìí. àríkẹ́ríkẹ́ríkẹ́ńkẹ́ mọ́mọ́ rí ọ ọmọ pupa rògòdò ọmọ bíi edé wọ́n sì mọ̀ pé èèyàn rí ọ lásán tí èèyàn bá ti rí ewu lọ́sàn-án kọ́ mọ̀ pé ẹ̀rùn lọ́jà tí ò sí. owó kó mọ̀ bá a sí ni kò sọ́jà yìí tí ẹ̀ tà rárá bẹ́ẹ̀ bá wá rọ́jà mi báyìí ẹ rò pé ajá báyìí ó yàgbẹ́ sínú ẹ̀. kúá ajáwé níbi ẹran ní èèyàn ajá ò ní sùn sórí igbá rẹ̀ ò ní lórí òkúta torí pé sùúrù èdọjà kó kúta níbi àgbàdàgìrì bá dọjà sí ni gbogbo ẹyẹ tí bá ná bóníkìní bá sunkún oníkìní láyé gbà ọgbọ́n mi láwùjọ ẹranko láyé tí gbẹkùn láwùjọ àwọn ẹyẹ láyé tí gbà sá àwọn ìyá mi ọbọ ọtajà rẹ̀ wọ́n fún ọ láyè kan ọmọ sí tiẹ̀ oṣó lọba rí ọ yóò jó máa jẹ lọba rí ọ yóò yọ ṣẹ̀ṣẹ̀ torí kéṣekéṣe lóru ọdà gbàjàgbàjà ńlẹ onílé àṣẹ̀ṣẹ̀ lárùn aṣojú rojorojo alẹ́ ní ọ̀rẹ́ yìí òwúrọ̀ ìyá ń rúbọ nírú tó gìrì bó ló gìrì gbogbo wọn pàdé nínú ọjà wọn ń ṣeré ẹnu ní ayé ọ̀rajà tiẹ̀ wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ ọ̀tàtà ní tàkì wò
iṣẹ́ tó sì yẹ kí n fún ọ o iṣẹ́ tó yẹ kí n fún ọ kì í tí ì parí ọmọkùnrin kan lọ́bẹ̀ mi níṣẹ́ ọ̀hún ṣàlàyé mi yé kí gbogbo rẹ̀ ó lè jọra wọn kó lè dá kọjá rẹ̀ ó lè yá náà ni ṣùgbọ́n wọ́n wàá bù fún ọ bẹ̀ ọgbọ́n mi wọ́n kó tó di pé mo pò ó papọ̀ wọ́n ti yọ tòbí sẹ́gbẹ́ kí n tó fi yòókù ṣètò. ẹ ṣeun bàbá ẹ kú gbogbo ìgbà mi ẹ kú pẹ́ fún mi tó tún wá dàbẹ́ bàbá ọkùnrin mi mo fẹ́ mú wá. ọkùnrin rẹ. bẹ́ẹ̀ ni. ó dé owó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ń tóbi rí ìgbà tí n kò tí ì sọ̀rọ̀ pé mò ń ṣiṣẹ́ fọkùnrin kan ọ̀ràn tí ọkùnrin rẹ mo wá sọ̀rọ̀ pé ọkùnrin kan fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ mi nísìnyí ọ wá ti di pé ìwọ náà fẹ́ mú ọkùnrin tiẹ̀ wá ọ sọ fún mi pé o ti lókùnrin sọ ti lọ́kọ àfẹ́sọ́nà ni. bẹ́ẹ̀ ni mo lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ̀ mo ti wá fẹ́ mú wá. tó bá jà ọjà níta ni àbí òṣòwò. iṣẹ́ náà ní í ṣe bí kó jàgbà kó jí gbé. kó jàgbà bẹ́ẹ̀ni kó jí gbé. ẹ dẹ̀ mọ̀ pé káró ṣọmọ́dì káró di máa ṣọ kí di máa ti gbogbo. adágbé olè tí jágbájé tí èèyàn bá ń jalè ká kúkú pé ń jalè ká jàgbà ní ìka ìgbélọ nítorí ọ̀fẹ́ sọ fún mi ni pé òfìrè kò rí ní ọ̀kẹ́ alọ́kọ́lù gbígbé ní lọ́kọ́ tó ń fẹ́. ìsìnkà kan wáyé ó kà. ilé ọba là á ti bó lówó ilé ọba là á bá wèrè àgbàlá ọba là á bọ́ lọ́gbọ́n bẹ́ẹ̀ náà là á ti rómùgọ̀ kò sẹ́ni tí ìwọlé àwọn. ó jẹ́ pé mo fẹ́ kọ́ ṣọ́ra rẹ kó ronú ara rẹ kọ́ ọmọ yẹ̀ kan bí ọwọ́ rẹ ò ti ní kágbọ̀n ọ̀rọ̀ rẹ ò yé mi ó lè láàrin ọtí dá ní tó wọ ọmọ jẹ èrò ọmọ nú. ṣé tá a bá sì tọ́jú rẹ̀ ọ̀dà olójú pé kò ní dà ọ́. mo jẹ́rìí rẹ̀ ọdún ní fẹ́ forí ọ̀ká ọmú. sórí nípa iṣẹ́ tiẹ̀ wò gbà pé ó ti ṣeé ṣe kò yí ọ tó bá dìwé ọ̀túnla oníkọ́kọ́ wá gbaṣẹ́ tiẹ̀ náà kó tó di pé wà á tọ́kọ̀ lọ́pàá. Alfa. Ṣé wàá pa? Mọ́mí ẹ̀ ń kọ́. Àwọn lọ báńkì wọn lọ dúró sí wa ní sà. Ṣé mo lè rí káàṣì bíi 100,000? Tó bá fẹ́ jù bẹ́ẹ̀ kan ló wà. Káàṣì. Bí èlò ló wá lórí PS yẹn? Ok. 200,000. Torí mátá yìí má jẹ́ ó pariwo rárá àbí kò yẹ ṣé ló ní lókè kò járiwo. So no farabalẹ̀ tó bá cooperate ẹ̀mí ò ní lọ sí ibẹ̀ tó bá cooperate ó lọ nìyẹn àkóyè ṣòṣùmọ́ kan tó máa ṣẹlẹ̀ báyìí jẹ́ pé account number mi fún ẹ kó transfer ògbó tó wà níbẹ̀ kó transfer sórí àkáǹtì mi àkóyè ọ̀yà tó ti ń tẹ̀ 91 55 300 824 per pm òjíṣẹ́ báyẹn. Confirm this. So, corporate network. Bọ́lá. Wọ́n á gẹ̀ bẹ́ẹ̀ ní. Tójú bọ̀lẹ̀. Tójú bọ̀lẹ̀. mo rí kinní lórí ọmọ kan lánàá o ẹ̀gún láwà àti tó sí. nígbà tí ìwà o ó ní nàìjíríà sùn ọ ọwọ́ àgbàlú òyìnbó lọ́ra lọ. Stella Ọbásanjọ́. Stella Ọbásanjọ́. Tiwa mo ti wá ẹ. Stella Ọbásanjọ́.
àìpé pẹ̀lú ọ̀rọ̀ tí mo bá ẹ sọ ọ̀rọ̀ ṣe lè sọ ẹ̀kọ́ sọ ti rí mi tán mo lè ṣe ṣàlàyé everything fún ẹ. Kò sí problem ti gbọ́ cause tí yóò bá rán òkú abẹ lórí ìwò á ló kó bàbá àwọn ló dáa jù so kò sí wàhálà mo gbàdúrà kọ́ náà fún wa ṣe. àmì Jésù bẹ̀rẹ̀ ṣọ́wá rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí yẹ kó bínú àsìkò yìí. Ta ló ń bèrè? Èmi mo wá wà. Ẹ̀sẹ̀ ẹ̀kọ́ jókòó lọ́jọ́. Má bínú ìyàwó lásìkò. Ẹ̀yin ni mo wá rí mo fẹ́ darapọ̀ mọ́ yín. Darapọ̀ mọ́ mi. Ṣó mọ̀ mi tẹ́lẹ̀ ni? Ẹ káàsán. Ẹ káàsán, ṣó àpá? Bẹ́ẹ̀ni. Ẹ ń bẹ́ ṣe transfer ni? Bí èlò lè wá fẹ́ transfer? 700 péré ni. Ṣé pé bí 1 million fẹ́ transfer ni? Bóyá káṣìdá. Káṣẹ̀ náà rẹ̀. Confuse àbí kò yẹ. Ẹ̀dọ̀ ọ̀nà àbọ̀dẹ̀ ìjọ. Ṣó fẹ́ mi ẹ̀jẹ̀ àbí? Rárá. Ìyá ṣe ló máa ń rọ̀. Lájẹ́ máa pè fún ẹ lọ́wọ́ kankan máa ṣe. O gbọ́, ó ti ń ṣe. Jẹ́ máa pè fún ẹ lọ́wọ́ kankan máa ṣe. Ó ti ń ṣe. Mo ti ṣe. Oya. 91 55 300 824 ẹ pàmpì ẹ ní. Ẹ ṣe ìsà. Ó ti kọ̀ tán. Ọkọ̀ tó máa ṣẹlẹ̀. Dojú. Bẹ́ẹ̀ kú. Má jẹ́ kó pàkúta sọ̀rọ̀ nǹkan tó sọ. Àríkẹ́ ẹ̀fọ́ ọmọ gbìngbín dámọ́ ní gbìngbín òṣó ọmọ gbìngbín dẹ̀ níbẹ̀ jẹmọ́ ní gbìngbín ọ̀dẹ̀ gbogbo tó kó sọ́kè yóò ṣòro. Ǹlẹ́ o ọmọ náà ní mu sìgá bí òtò sí kúrá yìí jókòó Àríkẹ́ wọ́n ní ọmọ rẹ̀ gbé ti pẹ́ kàn sí a. Ǹlẹ́ o lálàáfíà ni ọmọkùnrin tó gbé ọ̀rẹ́. Kí ni ìrọ̀ nípa sìgá bí òtò sí òyìnbó yìí? Ọmọ gbìngbín dàmọ́ ní gbìngbín òṣó Àríkẹ́ ẹ̀kọ́ ọmọ gbìngbín dẹ̀mí gbẹ̀jẹ̀mọ́ ní gbìngbín ọ̀dẹ̀ wo ìṣìníkàrin kínní lọ́wọ́ abáran lọ́wọ́ kọ̀ ní dà ọ́ lẹ́wọ̀ òórùn lójú òórùn ní mú bí Ṣàngó Olúkòso rẹ̀ kú jayé ojú náà kọ́ yára òmókun bí ó kọ̀ rẹ̀ ti jẹ́ odò ni ọ́ ẹni kìí sí bódò ṣọ̀tá omi làbùwẹ̀ omi làbùmú. Àríkẹ́ wọn ní ká sọ́dọ̀kùn yín ọ̀dà lójú pé kò ní dà ọ́ ó tiẹ̀ mọ̀ pé wọ́n gan èyí tẹran rírọ̀ ebóbìnrin ni ọ́ obìnrin ayé tí wọ́n ń pè lóbìnrin ẹni ó fojú di yín ló fojú di kú. ọ̀dà ǹlẹ́ o kíní ọ̀hún tí mu náà nírú bọ̀nàbọ̀nà wẹ̀rẹ̀ yìí lọ́nà sìgá náà lámú tí ò nídìí ọjà tàkùmọ̀tà àbọ̀jà wa orí rẹ̀ ọ̀nà lé ẹnu rẹ̀ gbẹ̀rìngbẹ̀rìn pé kí ni burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kó dìde ọyá dìde. ọkọ wa pa náà sìgá ọwọ́ rẹ̀ ọgbọ́n mi sìgá rẹ̀ náà ní irun bànàbànà yìí ṣé sìgá náà ṣe ní mú yìí. igbó rẹ̀ ta. igbó ẹrù ọtí ẹ bá ẹnu rẹ̀ gbẹ̀rìngbẹ̀rìn ó sì tún lè sọ pé gbólọ̀ mú lọ́dọ̀ mi ọyá gbọ́n náà kí ni burúkú ti ń bẹ lọ́wọ́ rẹ̀ kó tẹ̀lé mi tó.
sábà nígbà wà gbogbo èmi àkàtà níbo lè òdì àgbàlá níbo lè òdì. ìsìnbọn bá máa wọ tí mo rójú ní olómi ọ̀sìnkìní abẹnupá o ọ̀sìnkìní abẹnupá o ọ̀sìnkìní abẹnupá o. ẹ̀yin ni wọ́n ní ìrìn sọ́mọ́ wo ẹ̀yin rẹ̀ ní wọlé. ọ̀sìnkìní abẹnupá o ọ̀pọ̀lọ́ ńlá abirù bátàrìgì. ẹlẹ́dí máa mọ́nà nígbà ayé ọ̀nà lójúmọ́. odò rẹ̀ o ayé odò lójú. ẹnikẹ́ni òmùgbà yẹn kankan máa wọ ọbẹ̀ kankan ọmọdé ìlú ọjẹ́ kágbàlú ọjẹ́ ọ̀nà ṣe bí ọ̀nà nígbà yẹn kan láwọ ọbẹ̀ kan ọmọdé ìlú jẹ́ àgbàlú jẹ́. ńlọ ọmọdé ìlú mọ́kànlá àgbàlú màdá ni wọ́n lànà pérégede mọ́ gẹ́gẹ́ bá lànà bódò. tó bá ti ń ṣe eré tó bá ti ń ṣe eré. etí mẹ́rin lodó ní gbogbo rẹ̀ lónìí àìgbórí odó kápọ̀tì odó lọ́ọ̀rẹ́ ìjókòó báyìí orí odó ńlọkọ lọ́ọ̀rẹ́ ìjókòó bẹ́ẹ̀. àìgbórí ọlọ kápẹ̀tì ọlọ òkìkí ẹ̀gà wọn gbọ́dọ̀ dẹ́rù pọ́dán ariwo sùsùn wọn pọ́jà ẹ̀ka ni ọmọ pa ọkà ni ọgbà ọlọ́kùn títí ẹ̀ ṣe. odò wọ́n mi obìnrin rẹ lọ́fẹ́ jàǹfààní rẹ̀ yìí o. bí ọba sí tàgìrì awọ ò lè wò ọgbọ́n mi tí ọba sí tìyàwó rẹ bátà ń papọ̀ ọba sí bí ìlàgbà lọ́wọ́ rí. ọlá ìyàwó rẹ lọ ń jẹ àǹjọlá gbá bíjọlá karahun ọgbọ́n mi ibi tó bá sì ti gba abẹ́rẹ́ yóò gbókùn òdì rẹ̀. kí ni o tí ì bá ṣe bẹ́ẹ̀. ọ sì gbọ́dọ̀ dálẹ̀ agbára tí ń gbé fún ẹ̀yà agbára àkọ́kọ́ ni tó ọba máa lò wọ́n tún rú ọ́ mi ṣùgbọ́n tó ọba ti lò wọ́n kọ̀ ọ́. ṣé o mọ̀ pé gbogbo ẹyẹ ni wọ́n parí pọ̀ tí wọ́n kọgún gbogbo èèrà lọ́parapọ̀ tí wọ́n kọ̀ kandù gbogbo eku lọ́dáríjọ tí wọ́n ka sí ọjọ́ tó ní mi bá sùn mí rẹ̀ ní kọ́ o kò sì wù mí kémi ọkọ̀ o ọgbọ́n mi wọ́n bọ̀ ọkọ̀ kẹ́ńlá ayọ̀ tẹ̀lẹ́kù ìyá mi ọ̀pá kí ọ̀la kí o. ìyá mi ọ̀pá kí ọ̀la kí o ìyá mi ọ̀pá kí ọ̀la kí o. ojú akọ rẹ méjì ojú abo méjì ẹ sì gbọ́dọ̀ lójú mẹ́rin ojú kan ṣoṣo lùsá fi wọmọ rẹ̀ lálẹ́ di ọ̀run. wọ́n fẹ́ kẹ́ bá ń ro lágbára ni. ẹ ṣe o. ọmọ owó ò ní ṣubú lurin kọ́ mọ́ fọ́n òkè. omi àbódò ló pọ̀ ń jẹ́ àtomi àtodò ọ̀kan náà ni àbí bẹ́ẹ̀ kọ́. òkèrèkèrè omi kẹ́tù ọ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ omi ìṣẹ́yìn fẹ́jẹ̀wé omi ọ̀tà òkèrèkèrè omi kẹ́tù èmi lájọ mú ọ̀gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ omi ìṣẹ́yìn èmi lájọ mú fẹ́jẹ̀wé omi ọ̀tà èmi yín lọ̀rẹ́ èmi yín ní múlẹ̀ ẹnìkan sì ní bá ní múlẹ̀ kọ́ pani jẹ́ ọ̀dọ̀ owó ẹ̀yìn ìyá mi ọ̀pá kí ọ̀là kí o ẹ̀yìn ọ̀bàgẹ̀bàgẹ̀ tí fẹ́ wọ àràkáyé àràkálẹ̀ ayé kẹ́ àràkájà. ṣé ń gbé kínní ní 2.5 ní àbí gógó. ẹ ká san. ẹ rọra o. ẹ jọ mo fẹ́ ra káàdì. ẹ save it to you. card normal one. fashion designer àti gbogbo àwọn ike lantan bíbí. ṣé mo lè rí káàdì lọ́nà báyìí. ẹ rí lẹ́yìn báyìí bẹ́ẹ̀ bá sì ra fóònù náà gbogbo ẹ̀ wà o. ẹ wọ ẹ̀yìn báyìí side by side sí ni o. ẹ wo ẹ wá gbé. akíndá lórí mi lọ́yọ̀ ni. akíndá lórí mi lọ́yọ̀ dà mo ní kí gbogbo yóò kí láyé bàgò kẹ́ mọ́ bàbí ṣe láyé lọ́jẹ́. gbẹ́lágbẹ̀dẹ́ bá ti bìbínú yọrí lórí náà ẹ̀rọ wẹ̀lẹ̀ níbi ìgbé kárí ògùn. àárọ̀ bìbí kẹlẹ̀ ní àgbẹ̀dẹ ìdí ìkẹlẹ̀ ńlá mẹ́tọ̀ lọ́jà. ọ̀pá ló nígbàwọ́ agogo. ebi ti yakata ní ibodè odò. ajá òṣùpá ní ibodè bọ́lọ̀ mọ́ba. tó
ajígbàdú àgbàdúká ìwòran dìdì ọ̀wọ́n rí ajíbẹ̀ nílẹ̀ gbọ́rọ̀ ìwọ òrìbò fún oníbi àtẹ̀rúgúdú ẹdùn nírú wọn bí sẹ́bọ̀ òjòjú dúdú mọ́rọ̀ ọbí kànákànná bọ́rí ọba ìdìbò ní ìrànràn ọbí bọ́jà ọbí kẹ́ndèrè ọbí pòkun ẹlẹ́yẹ omi lọ́gbọ́n lomi ti rí wáwá ọ̀ságbọ́ ọ̀ságìrì gidi wọ́dù ẹgbẹ̀tàlélẹ́gbẹ̀ta àkàrà ni wọ́n gbà kòkò wọ́jì ọmọ yóò ní ikú ikú èèpọ̀ lọ́tà lójú rẹ̀ bàbá ní ọmọ ẹlẹ́gẹ̀mọ́ lẹ́bẹ̀ẹ́ ní ẹlẹ́gẹ̀mọ́ ọmọdé ní ọmọ bẹ́ẹ̀ ni lọ bàbá láàmú ní wàràkà lẹ́nu odò yóò dòdò yóò bódò lọ ẹnì kí n má bẹ́ẹ̀ kọ̀tẹ́ni tí mo jìjì ìkọ̀wé ọ̀nì ìrajọ̀ ọmọ bọ̀ kọ̀tẹ́ni tí tomi kókó ikú èèpọ̀ lọ́tà lójú rẹ̀ ikú èèpọ̀ lọ́tà lójú rẹ̀ wọ́n ní ikú kan gbọ́dọ̀ pa. Odò bọ́dẹ̀bọ́dẹ̀ látàkòtò gbọ́gbọ́ bá roko ọkọ̀ adé bàdàbàrẹ̀gẹ̀ yọ́bọ̀ bọ́dé mọ́ bọ̀ obìnrin gidi kádù kánná ọ̀kàrà jìgbọ̀n ọjà kò gbé wá ọgá àbọ̀ odò ìsinmi bàbá máa rọ́ tí mi rẹ́jú rẹ olómi ìkòrò ń bàbá mulẹ̀ tí mi rí lẹ̀ odò ẹ̀jẹ̀ mi bọ́jú tí wọ́n dálé awó rere lórí wo wíwo lẹ́nu awó ẹnu awó gbọ́dọ̀ sọ tójú ọ̀rọ̀ bá ti rí ọ̀rọ̀ awó ọ̀rọ̀ mulẹ̀ ọ̀ya ọ̀fẹ́ gíẹ́gíẹ́ ní ìtẹ̀rẹ̀ òkú yẹ́yẹ́ ìwúwo lára yẹ ọ̀ya ga ìdẹ́sókè ìgbégojú ọ̀rọ̀ ọ̀nà kan nà ọ́ yàgò ọmọ ìṣe òkèwé mo wí pọ́ ìrẹ́ o bàbá ní amú ní ọ̀la làwọn èèyàn bá lóun ọmọ alágẹmọ lábẹ́ ní alágẹmọ ọmọdé ní yọ̀bẹ ní lọ́bẹ̀ nìkan bá lóun ọmọ ní wàràkà lálẹ́ odò yóò dòdò yóò gbódò lọ ọ̀dẹ́ ní kí má bẹ́bẹ́. pẹ̀lẹ́ káàbọ̀ ilé rẹ lọ wà pẹ̀lẹ́ padà wálé. tó ti ríra rẹ báyìí tó ríra rẹ àbó ríra rẹ bí ọmọkùnrin òjò ọlẹ́sẹ̀ wá dé èèyàn èyí ò gbé ọ̀rọ̀ àwọn àgbà wọn fara gba ọ̀rọ̀ ọ̀gbọ́n mi kékeré ńlá táwọn jí ta ni lójú kékeré ní ìlú dèrè tí sọkọ ọdún bàtàtà ọ̀gbọ́n mi lọ́wọ́ rẹ sí mi. agbẹnigbẹnu arúnsọlá. káwọn agbẹnú ọ̀gẹ́ tàn dúdú ọ̀gá gbẹ́sọ ní gàgbẹ́sọ lọ́hùn ọ̀gá nígbẹ́sọ aláràbarà abúra ọ̀yà ìgbé wa ẹsẹ̀ mo dúpẹ́ ẹsẹ̀ mo ọlọ́nà ń gbẹ́dú ìyá mi ní ìdásẹ́ ẹ̀dẹ̀kẹ̀ tí ká ṣe bí nìdí gàdúgàdù ọ̀pálá nípa gbogbo lẹ́nu ọ̀pẹ̀lú wá wá ló ń kọ̀rọ̀ wọ̀ yìí wọ́n ní kẹ́nikẹ́ni ọmọ tún gbà kẹ́rẹ́kẹ́rẹ́ lára ohun wọ́n ní bá mẹ́yìn olóko dúdú èjì lọ́jọ́ tẹ̀sán ní awolo wọn lẹ̀ nílé ẹlẹ́ẹ̀dẹ́ kí ló mọ owó mi kú lójú ọwọ́ mi ẹsẹ̀ mi kú lójú ẹsẹ̀ ẹ̀rọ àdáwọn erókù àrùn mẹ́fù gbàgbàrá bá rí kórè jù ilé gbogbo tágé ọ̀yà ìsọ̀wọ́ àlàáfíà rẹ̀ bá ìsọ̀wọ́ àlàáfíà. jẹjẹ láwọ èkéní lákòtàbọ̀ ìwọ láwọ èkejì àwọn onílé ìwọ ló ṣe kẹta nígbà àwọn odi mẹ́rin ló dìbò ayé ọ̀yà mú kankan ọ̀ṣọ́ṣẹ́ nu àṣìjẹ ayé nu. Nǹkan ọmọ jẹ́ mú kankan ọ̀ṣọ́ṣẹ́ nu sí. tó mo bá máa wo ti lè rójú lé olómi ìkòrò mo bá mo lẹ̀ tí mo rí lẹ̀ òru ẹ̀jẹ̀ mi bọ́jú kí mo bàdá lé wo gidi wo lẹ́nu awó wo níní lójú awó rí ẹnu awó ọ̀gbọ́dọ̀ sọ ọ̀rọ̀ awó ọ̀rọ̀ múlẹ̀ ọ̀yá sọ̀kan sí. ìkòkò àgúnlé bẹ̀rẹ̀ kẹtẹ̀ mọ́jásán kórókóró sọ̀kan sí. ngbẹ́ ọdí márùn-ún lọ́dà wá bí a mọ́ fún kankan ọjọ́ sí. ìwà rẹ̀ bá mẹ́fà ní ọ̀jẹ́ káwọ́ bàjẹ́ ṣọ̀kan òkú sí amúni ṣọ̀kan òkú sí
ọ̀dàwọ̀ mú lẹ́nu ayọ̀ tó ti rí báyìí wọ́n ní wọ́n ní ilé ìfọmọ tàbí tó rẹ̀ kò yí ọ̀tọ̀ ń jẹ yìí agbájí lọ jẹun kò sẹ́ni tí má lágẹmọ lábẹ́ ní lábálá má lágẹmọ lábẹ́ ní alágẹmọ ajẹ ní yọ̀bẹ̀ ní lọ kò sẹ́ni ó lè mọ́ ní wàràkà lálẹ́ odò bí wọ́n bá ní wọ́n mọ́ ní wàràkà lálẹ́ odò ní wàràkà odò yóò gbọ́dọ̀ lọ kẹsẹ́ ní tí má bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ti rí ààrẹ báyìí tó bá dọ̀la yọ ọkọ̀ la. Òbìrìkì ti mọ kálẹ̀ inú abẹ́rẹ́ kan ṣoṣo mo ti fún gbẹ́yẹ lómi mu. Mọ́lágbé ló mú díẹ̀ ló borí jarú àlùkò lọ́wọ́ ẹ̀wọ̀ ara bọ́mẹ alápàǹdẹ̀dẹ̀ tó wọ dúdú mọ́ fún ẹ̀dì àgbà níṣù. Ọdún bá fún kíkí yín wọn fọ kíni kú yín wọ àgbàyàn gidi wọn tẹ́lẹ̀ ẹ̀ mọ̀gàmọ̀gà. Èkú ọ̀ ní máa tẹ́gùn kátẹ́gùn ọmọ bẹ̀rẹ̀. Bó ti rí nù láàbọ̀. Wọ́n mi ojú kò rọ̀ ní ipa kòró jẹ níbẹ̀ ṣe àwòrán láàánú rẹ̀. Gẹ́rì! Ọ̀gáre, wọ́n máa dẹnu kòtòkò mọ́ọ̀mù rè kódó péré. Ọ̀yàgá, gíga ńlá, ọjọ́ gíga ńlá, àbókè tèlùjọ́ náà bá wọn dánù báyìí yóò sùn fún bá gẹ̀rẹ́gẹ̀rẹ́. Ẹlẹ́ farabalẹ̀ máa gbọ́n akọ máa kí yín ni o àwọn ọmọlúwàbí àdúgbò iná la máa kí yín o farabalẹ̀ máa gbọ́n. Mo ti dákẹ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé ẹ̀tọ́ wa tá a boys normal tó wà lọ́wọ́ ìwọ̀n la wá gbà. Orí ẹ̀ burú orí ìdàpọ̀ ẹ̀. Ẹjọ́ kí wọ́n lọ. Ìgbẹ̀yìn gbà mí. Jẹ́jẹ́ wẹ̀rẹ̀ ni. Ó fẹ́ yàgbẹ́. Ẹni sùúrù àwọn ọba yín jà. Ohun tá a fẹ́ ni pé owó tẹ́ gbé wọlé lánàá ẹ gbé jáde ike kó. Aláyé pẹ̀gbà sókè. Yókò. Mi lè gbọ́ ọkàn bẹ́ẹ̀ o. Mi jẹ́ kí wá o. Màá bló orí ẹ̀ dànù. Láàrin èmi àti ẹ̀ ẹlẹ́lẹ̀ ọmọ ẹlẹ́ yẹ. Owó tẹ gbé wọlé ẹ gbé jáde. Ọ̀rẹ́ kò sówó. Tómi ẹ gbowó jáde fún wọn, ó bẹ́lẹ̀ ẹ gbowó jáde fún mi. Kò sówó nù lé àbí ọ̀rẹ́ Káyọ̀dé. Silent. Ẹ jókòó. Ariwo kọ́. Owó tó wà nílé tẹ gbé wọlé ẹ gbé jáde fáwa. Àfà tó wà nílẹ̀. Dàgbàsókè. Tú dáadáa. Màá sáré jù. Ẹjọ́ ẹ mọ́ pa mí. Mi lè gbọ́. Mo ti dákẹ́. Ẹni sùúrù. Sáré jù. Wọ́n jẹ́ sọ pé ẹni tó bá parọ́ ajalè. Ṣé gbogbo owó yẹn náà nìyẹn? Àbó ṣẹ́kù nílé tó bá ṣẹ́kù ẹgbẹ́ jáde ó ní oṣù. Ṣé gbogbo nílé wọn lẹ́ ti rí? Ó ti dán òkú sílẹ̀. Alfa. Òyà fìgbàlájà. Tó wà yẹ pé bóyá jẹ́ ni, lẹ́yìn ìgbà ó yẹ kí n jẹ ìyá ìwò ìṣá. Pariwo ojú ìyá. A sì ní bí a palọ̀ náà. Tá a fi kúrò níbi ìfẹ́ gbọ́ kankan lẹ́nu. Tó bá wẹ̀ ẹ́ kàn pé àwọn vigilante wọn náà. Àlàyé mi kí ní ìwé àìjí ọ̀gẹ̀ wa. Let's go. Oya náà. Oya. Tọ́wá ní pé ta ló wá kí ẹ̀ kàn wọ́n ìpè nàmí borúgbó kí yẹ Túngbàlájà kò ní yẹ àbúlò orí ẹ̀ mi ti lọ o bó ṣe ń bọ̀ o
Yeah. Ọ̀rẹ́ mi ni ó wá sí ọ̀dọ̀ mi ní alẹ́ àná àti travel láti lọ ra ọjà. So alẹ́ àná tó wá dé sí ọ̀dọ̀ ilé ti sú gan. Wọ́n wá ní ìsòkè pé kó kú sùn mọ́júmọ́. Òtígbà tó wá di òru àwọn olè wá rọ̀. So ni bó ṣe gbébọn síbi létí ìkáyọ̀ lè bá sọ pé owó wà nù lé. Gbogbo owó yẹn kò lè yé mi mọ́ ẹgbẹ́ ṣàánú mi. Gírámà ni ọ̀pẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ gírámà owó tèmi ó ti jáde ni owó tèmi ó jáde ni àti ìyá kan mọ́. Owó mi ó jáde ní kọ́kọ́. Àwọn onímọ̀ ni wọ́n wá sí ìwọ́rọ̀ ẹ káàsán ètò sáwádà fún yẹn níṣòwò ìjọba ní alẹ́ àná ilé àtọ́rẹ́ mi a máa ń travel lọ sí lọ ra ọjà ó dẹ̀ gbórí ibi owó wá lóòótọ́ but nígbà tó wá dá òru yẹn ni àwọn olè wá wọn rọ̀bù wa lálẹ́ àná so ìgbà tó dẹ̀ wá rọ̀bù wa wọn bá gbé wọn sí létí. àmọ́ ẹ̀rọ gírámà lẹ̀ ń ṣe gírámà lẹ̀ ń ṣe owó tèmi máa jáde owó tèmi kó jáde adáfín kọ̀dá mi ní àná mo lọ gbowó báńkì lánàá. Báyìí bá a ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn ẹ̀ka ti dóko látàrí ẹ̀ka ló yẹ ká ti lọ ó nílẹ̀ ti ṣú mo gbé owó dé lánàá ní nǹkan bí àrà nà ìlàlẹ́ àná mo dé tó bá dé àrùn àtàwọn ìgbàlá sọ ṣe lódò àwọn ará bíbá dé ló bá di kókókókó ẹ bá gbowó lọ gbígbó tó gbowó lọ tí ẹ̀rọ ọmọ yìí mo suspect ẹ̀ lánàá orí kò tẹ̀ ṣe gan kò kí mi kò ṣe tó gbọ́ ọgbọ́n nǹkan táwọn tó wọlé lọ ṣùgbọ́n kò kàn mí o àti ìyá àtọmọ kí wọ́n wọ́wọ́ mi fún mi ní kò tiẹ̀ wá jẹ́ mi àti ìyá àtọmọ wọn plan mi àti ìyá àtọmọ gbogbo ogún tí mo ní láyé mi olùlọ sí ìjọba ìjọ. Mama, hello, Salaudeen. Yes, ọ̀gá. Ó ti ẹ̀ kàn mí. Ọ̀gá, mama, keep short. Mama, ẹ má bọ̀ mí rọ̀ báyìí, Salaudeen. Mama, hello. Salaudeen. Mama,
Ibi tí mo fi lẹ́sìn lélẹ́yìí, ibi tó jókòó sí ni. Tiwa! Ibi ló jókòó sí tó pariwo sí náà, ọmọ tó jókòó sí. Bọ̀ tí wọ́n náà bá má ti kú ọ̀bẹ bó ṣe kò wá lórí aago yẹn wá tí ó ra dúró. Mi ò ní káàdì ni bí mo lè ṣe jáde síbẹ̀ yẹn pé kí n ra káàdì ni mo ṣe pè é mo fi ìpè mo ṣe máa bá ń bí ibi ni mo fi lẹ́sìn tó tiẹ̀ ń pariwo Stella Ọbásanjọ́ mi ò mọ̀ kó máa kúrò bẹ́ẹ̀. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ìrìn àwọn tó bá ti ní gógógó bẹ́ẹ̀ yẹn kò ṣe é predict ẹ sì jẹ́ ká try díẹ̀ sí ká ṣì wá àbí. Tiwa. Tiwa. Tiwa! 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 Ó jẹ́ ẹ jẹ́ ká lọ. Ẹ jẹ́ ká wá díẹ̀ sí. Ó ṣe máa ṣe gbogbo nǹkan tó ṣe fún mi mi ò expect to ṣe fún mi. Ọlọ́run ẹ̀mọ́ á rí bẹ́ẹ̀ lójú pé ikú tó yà níyà ibẹ̀ ní ká ẹ̀. Àmì o orí ẹ̀yin ọkùnrin tẹ́ bá ti rí jáde báyìí lẹ́sìn ní wọ́n á dá lọ yóò fi tẹ̀mí máa wá ọjọ́ tọmọdé bá dẹ̀ mú lẹ̀ ló máa mú ọ ní ọjọ́ tí ó dà. Bẹ́ẹ̀ ni ìyàwó mi mo ṣe lọ́kọ̀ pé ọ̀gá bá ti ń sọ yẹ kí n máa fún wọn lésì because àwọn ò lè gbà nínú level táwọn yìí ká tó máa lọ front work we have done those ones pass lórí àwọn ọmọ junior officer àwọn alámọ́ra ti sí Jọ́sà. Salaudeen. Sir. Yes. You don't know your rank. Àwọn ọmọ finishing tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé tó ń terrorize ìlú orí wọn mú. Don't want keep short. What do you want to say? Ọ̀rọ̀ wà lẹ́nu ẹ̀. Objection, sir. Objection of what? Àwọn ọmọ yẹn mo máa ń ní láti pressurize wọn. Ọ̀sọ̀ fún àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn lọ́ba padà wá sókè. Objection, sir. Objection. Ṣẹ́rí àwọn guys yẹn mo ní láti máa pressurize. Àníwọ̀ ó ilé tó gbogbo tí là ń lọ. Ok, ṣe ẹni tí àwọn ọmọ lọ sí ojú ogun nínú. Ìwọ take note, ẹ bá ti lọ sójú ogun, má ń bọ̀ bọ̀ ìdánimọ̀. Ṣé lè lé olè bẹ́ ṣe ń wò yìí? God bless you, ọ̀gá. Èyí tí mi máa ń sọ ni, ó máa mú pitó onú gbà. Thank you, thank you. Salaudeen, I give you 24 hours. Don't say anything. Ẹ má mú bọ̀ bọ̀ ìdábẹ̀ lọ operate, I don't want to see location. I give you 24 hours. Tí mi bá rí wọn nínú ọ́fíìsì, máa rí report pẹ̀ tí mú wọn. You lose your job. Okay, sir. Ẹ sà, ọ̀gá, mo ní tí mi fẹ́ sọ. Ọ̀gá ti bínú, ara tí máa sọ, ṣé ó yẹ kó o làágùn ní ṣojú ọ̀gá? Ṣé ó yẹ kó o làágùn? Jọ́tírí, ṣé at this our head nínú iṣẹ́ ọlọ́pàá, ṣé ó yẹ ká tó sọ pé a fẹ́ lọ fèsì àwọn criminal? Táìmù tí wọn náà pè. Ṣé ìtókè mi ò níbi kankan lọ, àwọn ọmọ yẹn gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn tó ti yẹ. Torí owó ta ọlá ń ṣe wẹ́wẹ́, owó ti pè mí, I'm not going to anywhere. Tó bá ń wẹ̀, lọ bá àwọn ọmọ yẹn, kó bá wọn fà, tó bá ń wẹ̀, kó jókòó síbẹ̀ tó kọjá ọkùnrin gbẹ̀ǹdù kálẹ̀. So, àwọn ni wọ́n lọ sí court. Àwọn náà ni Monday. Àwọn ṣe àṣìṣe rẹ̀ wọ́n lọ sí sẹ́ẹ̀lì. Kí làwọn ìgbésẹ̀ tó ti ọ̀gá lórí lórí bá? wọ́n lọ kọ́ọ̀tù lẹ́nu iṣẹ́. Wọ́n lọ kọ́ọ̀tù. Àwọn fámìlì wọn ti wá bẹ̀rẹ̀ kù sí dábẹ́sì. Anìkan lè gba lọ́yà. So, ọ̀gá ló yẹ kí n mọ gbogbo tí à ń ṣe yẹn o. Ọ̀gá mọ̀ òkú tá à ń ṣe yẹn fún àwọn bọ́ọ̀lù àwọn àkàbọ̀ sí ẹgbẹ́ sí àwọn bọ́ọ̀lù. Hello, sir. How are you? Ṣé gbèsè kí ni ohun tí ẹ̀ ń ṣe tí wọ́n fi ń complain ní every time lẹ́ ń gba ìgbà lọ́wọ́ àwọn ọlọ́kadà tí ohun tí gọ́ọ̀mẹ̀ntì ní kẹ́ ẹ ṣe nìyẹn? Ǹjẹ́ tó bá jẹ́ ohun táwa ń ṣe ǹjẹ́ àwa lè dé lẹ́kùn táwa wà nílé mi? Mi ò ẹ́fà gba ìgbà rí. When I was in junior officers like you, mo iṣẹ́ takuntakun ní mo ṣe fórílẹ̀-èdè mi. Yes, and government can testify about what I'm talking about.
So iṣẹ́ mélòó lẹ tí ì ṣe you as a constable tí ìmọ̀ nǹkan kan tí wọ́n ń pè níṣẹ́ ọlọ́pàá instead of you to learn you are implicating yourself in to bá wọn gbà nígbà and you sergeant wọ senior officer ẹ kọ́ ni ẹ máa fi ṣe àríkọ́ṣe tí wọ́n ti bọ́ tí mi sọ fún yín ọ̀gá mú instruct wa náà as at last meeting tá a ṣe ẹ rántí wọ́n ní ká wá wọ́n ní kẹ́ ẹ wá ẹ̀yin senior officer wọ́n ní kẹ́ ẹ wá criminal ẹ̀ ní àwárí kẹ́ ẹ mú pẹ̀lú àwọn boys ẹ̀ wọ́n náà wà sí senior officer láti mo ṣe ṣiṣẹ́ èmi máa ń mú wọn báyìí ni mo máa ń mú wọn mo lè má lo dragons and I will take those criminals I will arrest them. mo mú olè 1 mo mú olè 10 èmi nìkan I face the one and I make sure I aim the guy mo mú báyìí ni yes so. ẹ ṣe kí ni ẹ try kí ni trying yín without any confirmation pé yes it is your evidence pé yes ẹ ti mú wọn what are you trying to say yes ojú mi kí ló dé ṣé mo ní ẹ kí mi pẹ̀lẹ́ ṣé mo sọ pé kẹ́ ẹ kí mi pẹ̀lẹ́ ṣé tọ̀gá ni ẹ ṣe ni kẹ́ ẹ ṣe ọ̀gá ni ẹ gbọ́dọ̀ mú ẹ̀yin ní you are the junior officer in charge ẹ̀yin lè wà nípò rẹ nígbà táwa wà bí yí amọ́ta I give you 24 hours to go and do it okay you Asangu you call the other officers gbogbo àwọn tí wọ́n wà ní SARS section pé gbogbo wọn mọ́ra we should work together then go I must have press of mind in my office please let's go and you mama bá wọn gba ìgbà wọn torí wọn okay àwọn tó wà ní sẹ́ẹ̀lì yẹn wọ́n ń pariwo and ọ̀gá fún mi ní complaint go and do something on it all right. Hey! Nami Broboski! Oh! 100! Oh no! Gatiwa! Number 1! Alpha. Aba, you know now. Nami Broboski! Don't go! 100! Ah, oye ke mo na. Aje complete! Confirm! Oluwami. As usual, 50, 25, 25. Respect! Ali! Gatiwa! Nami Broboski! 100! Ali! M'appelale la lolare, she la putepi, she la puteti, she la putepi, she la tutale la vie. Get up!
àbí kí ni orúkọ ẹ. You don dey with me, dey your day, make I dey my day. Mo expect kí n rí àlá àti ẹ̀mí ò rí. That is the reason why I came to you. And máa jẹ́ kó máa di pé máa máa wá ẹ káàkiri àbí máa máa fi fóònù máa lé ẹ kiri. You know it's very dangerous for an officer to be calling a criminal. Yeah, ó dẹ̀ ti fẹ́ máa di lemọ́lemọ́. Tí ọmọdé bá ti ń gbọ́gbọ́n kúkú lẹ́rùn, ìyá ẹ̀ náà máa gbọ́gbọ́n sí sínú òjò. So you get gbogbo àwọn ohun tó ń kó wá takọ̀ ọ̀rá manage because I just managing it. Wọ́n ṣe pé ohun tó wà náà lọ fún wa but àfi ń dí àwọn lapses kọ̀ọ̀kan and now you are not doing as you are doing before. So kó má wàá di pé máa tún change ojú padà sí ẹ and you know me right from the beginning. You know I'm a senior officer. Mi ò kì í ṣe ogbélé but I'm just using it to help your situation. So I don't understand you anymore. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé normal bá ṣe ń ṣe lákọ̀ọ́kọ́ tá ń lọ tá ń bọ̀ tá dẹ̀ ń gé normal bó ṣe ń gbọ̀n sọ́dọ̀ yìnyín àbí kò yẹ bẹ́ẹ̀ náà bá ṣe ń ṣe kò lọ bó ṣe yẹ kó lọ àwọn ibi tá a dẹ̀ tún fi ń dí kọ̀ọ̀kan náà àyè yẹn ò fẹ́ yọ dáadáa tó bẹ́ẹ̀ lọ tá a wà yìí mo mọ bí mo ṣe máa àjọṣe tó tún máa gbọ̀n sọ́dọ̀ bó ṣe ń gbọ̀n tẹ́lẹ̀. àbí kí ló rí sà. òótọ́ ni ọ̀gá mi sọ yẹn bàbá a máa ṣe síra wọn ní bá ṣe bá ń ṣe torí lásìkò yìí gbogbo bẹ̀yẹn ó dì. mo fẹ́ kẹ́ ẹ understand ìkíní kan ọmọdé bá gbọ́gbọ́ kúkú lẹ́rùn ìyá ẹ̀ bá gbọ́gbọ́ sísí nóòdù ẹ ti gbọ́ ẹ bá lọ ń rò bóyá ẹ máa play smart fún mi I'm even smarter than you. Ṣé àmì sínú àfíìsà. kò sí wàhálà kò sí wàhálà. ẹ máa mọ ọ̀rọ̀ rẹ̀ ẹgbẹ́ òye mẹ́ta àṣà ìgbésò ni ìgbọ̀ngàn bẹ̀rẹ̀ akọ̀wé tó gbọ́ bí tá a ti ń bọ̀ ni èmi ò ní fẹ́ fọ́kọ̀. That is just the point. That's right. And you want to talk to a senior officer, you know how to approach it. So here, you don't just talk anyhow. ẹ má wọrí bàbá òun lọ̀gá mi ti sọ fún yín yẹn òun lọ̀gá mi ti sọ fún yín àmọ́ bá ṣe máa ń ṣe kinní yẹn kò yé yín ló ti yẹ iṣẹ́ ni mo ṣe débi tí ráàdì tí mo wà yín ló ti gbọ́ so 1 million ló ti yẹ bẹ́ẹ̀ bá ti máa ń ṣe yẹn okay ti máa dúró gbangba. Boss ó máa ń yà mí lẹ́nu gan ẹ máa ń ṣe gbogbo nǹkan yín with confidence báwo lẹ ṣe máa ń ṣe ẹ já mi sí. ṣùgbọ́n ohun tí àgbà fi ń jẹ́ kan àbẹ̀wò èrò mi tó jó lórí omi. bí wàá ní bẹ lábí orò tó lò fi ń gún. ìyàwó mi tí mi máa ń lọ ọkọ tí mi. ṣùgbọ́n ohun tí àgbà fi ń jẹ́ kan àbẹ̀wò èrò mi tó jó lórí omi. bí wàá ní bẹ lábí orò tó lò fi ń gún. ṣé o wá sí ọ̀rẹ́ ẹ̀ ò sí ilé ti jáde láti. mi ò torí ìdí kan wá síbi nítorí agbára nítorí mo fi wá kí ni ìdí agbára o. ìdí agbára odò ṣe eré ni àbáwádà. mi ò béèrè wá síbi mo fẹ́ mọ ìdí agbára odò. ìdí agbára odò. ìdí agbára ọkọ mi. dákun kí ni nǹkan tó rí ní ọ̀dọ̀ tó fi wá lọ. ìdí agbára ọkọ ẹni mo fẹ́ kó sọ fún mi mo sì fẹ́ kó complete. eré ni àbáwádà.
òun lérè o. Ìwọ ti gbàgbé ni. Pé ajá tó bá wọlé tí ẹ kò báyìí ó ṣe tán àti bẹ̀rẹ̀ rẹ̀. bíi ti bó o. Ó kéré. Èmi. Ìyẹn èmi àbàtà. Ní kíni? Ṣé o ṣetán láti sọ ìdí agbára ọpẹ́ fún mi báyìí? Dá mi lóhùn. Ṣé wàá sọ ni àbó ní sọ? Àbàbà. Dákun kí ló lọ ṣe fún ọ? Ìdí agbára ọdún ni mo fẹ́ mọ̀. Wo ẹnikẹ́ni tó bá fẹ́ mú odò wà lọ́wọ́ aṣọ pupa. Ìjọba pa mí o. Ó lọ. Ìdí agbára náà ni mo sọ yìí. Ó ti wá mú aṣọ pupa ẹ̀. Wà á fi ìná lára. Ìdí agbára rẹ̀ kò sí lẹ́yìn ẹ̀ lọ. Kò jù báyẹn lọ. Ó dàbọ̀. Ìyàwó mi. Kí ló ṣẹlẹ̀? Tani sọ̀rọ̀. Abata! I can do this for me. Bàbá ó ti ṣẹlẹ̀. Ètì sí kí ló mọ ní ọmọ máa pariwo tó bá ti délé mi kí ní ṣẹlẹ̀ bí òní ṣe lè tiwọn èrò kò dì kí ló dé. Àbàtà ti pàràwọ́ mi. Wá ṣe sàṣàkẹ́ tèmi. Bẹ́ẹ̀ni o bàbá. Yé. Àbàtà. Yé. Àbàtà. Oró. Lọ́ni jókòó. Àdìgẹ́ ti kú. Àdìgẹ́ ti kú. Àbàtà. Wani. Tani jẹ́ bàtà sí kìí sí ọmọkùnrin tí oní ẹjọ́ dòwò pọ̀. Bẹ́ẹ̀ni ni bàbá. Mo gbé àbàtà lẹ́yìn. Ó fẹ́ yín yẹn gé mi jẹ bàbá. Wọ́n mọ̀ ṣe ọ̀tọ̀ mọ̀ pé àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ní. Ọmọ dídí rí ọ̀dọ̀ bíi kan bó ga jù wọ́n lọ àti lábẹ́ gbogbo wọn ní wọ́n parapọ̀ tí wọ́n lọ rí bá tàǹpàkò níwọ̀n ìdọ́wọ́ tí ọ̀bá sọ tàǹpàkò bí làgbà lọ́wọ́ ìbárí ọmọ ṣe o sórí etí ojú imú àtẹnu wọ́n gbéra wọn jọpọ̀ wọ́n lọ rí mórí níwọ̀n ìdọ́mọ orí lórí kókó wá sílé ayé àbàtà ọ̀dàlẹ̀ ọmọ ṣe o. Àwọn bàbá ní láti bá dé lọ. Tí ọba ṣí ẹrí kò ṣábàtà tí ọba ṣábàtà kò ṣe rí àbàtà yẹrin àtẹrí gbogbo wọn ni wọn jọ rìn papọ̀ àbàtà pa yẹrin kẹrì ọmọ ṣàfihàn ni ikú tí ń kojú bẹ́ẹ̀ ni òwe ńlá ní pa á mọ́ ni. Oyè ńlá ọmọ ṣe ojú ọmọ pé gbogbo ẹgbẹ́ ara rẹ ti bàjẹ́ nǹkan ti ṣí ọ ìyàwó rẹ tí wọ́n pa gbogbo ẹgbẹ́ rẹ ti ń bẹ lára rẹ pátá lọ ti bàjẹ́. Ojú ọgbọ́n ti ṣán ìyẹ̀rọ ṣúlà gamugamu méjì tí wàá pàdé lójú ọpọ́n báyìí ẹ̀yìn sórí ọrùn o kì í ti ṣe ọba ní kèétí ìbàjẹ́ gbogbo ìgbà kan fún ọlọ́jọ́ kẹfà ìsọ rántí. Bẹ́ẹ̀ni bàbá. ọtí rántí gbà wọn. Bẹ́ẹ̀ni. gbà wọn ni kò sáré lọ rè dé báyìí kọ́ lọ rè sọ sínú ilé ọ̀gán ilé ikán níbi tó ọmọ páwọn ikán bá ti kọ̀kọ́ jù sínú ọ̀gán sórí orí ọ̀gán lọ̀gán jì sí babaláàmú ni ọ̀làlámú wọ́n pa ẹnu ilé ẹsẹ̀ fi gbé ìkúrò ojú ọ̀nà ọ̀hún ní báwọn púpọ̀ àjọkú oyè mi kò tètè sáré lọ bàbá yìí tètè kọjá wá lọ lágbára mi. ọgbọ́n mi. Àbàtà fọ́kọ̀ àbàtà fọ́kọ̀ gan-an bóyá kí ló fẹ́ kí n ṣe fún ẹ lórí ọ̀rọ̀ ìgbẹ́ tó ṣe lè sí bàbá ìgbà rẹ̀.
ẹni tó bá rẹ̀ mọ́. Ó fẹ́ kó jẹ nǹkan tábàtà ṣe fún mi fẹ́ ṣe fún bá. Ọ̀rọ̀ yìí dàbẹ̀ ní yàrá mi ló gbé mi. Ó fẹ́ kó jẹ tájá bá pógún ọdún láyé ẹran ògún mi òkè kó wọlẹ̀ kò ní lọ ráyé mọ́. a wá gbàdúrà Ọlọ́run tó pọ̀ nípa àti kó dáwọ́lé ọmọ àwọn tó yá Ọlọ́run bá wà kú dáadáa. Àdúrà Jehovah Jésù Kristi Michael mímọ́ Olú Ọlọ́run alágbára. Bàbá wa àti Ọlọ́run wa Ọlọ́run ìpínlẹ̀. Bàbá mọ omi ara ìjì ara ọmọ Ọlọ́run yọdẹ òye wa kò sàn. Ọlọ́run á bèrè fún ìtúsílẹ̀ látòrí tẹ ẹ bá wa tú ọmọ náà sílẹ̀. Olú ẹ fi agbára hàn tó bá jẹ́ ìmọ̀ yín ní nítòtítọ́ láti wo ìránṣẹ́ náà sàn. Olú ẹ wo ìránṣẹ́ náà sàn. Olú ẹ wò sàn. Ẹ̀yin lọ bó olùwòsàn yẹ wá lùwòsàn ẹ jáde omi ara ó yẹ ìwòsàn. Ẹ jẹ́ wá agbára yín ẹ wá pẹ̀lú rẹ̀ ẹ ṣe ya nínú ayé rẹ̀. A wá tún lọ nínú àdúrà lẹ́ẹ̀kan sí wípé Ọlọ́run tó pọ̀ nípa àti agbára nítorí pé afẹ́fẹ́ ìfẹ́ ọmọ kànge òkú lára a pè ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí níbikíbi tọ́mọ náà wà afẹ́kàdúrà ọba kó lọ mú lára dá ó yá àdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ lẹ́ẹ̀kẹta a lọ lẹ́lẹ́kẹta a wá sọ pé tó bá jẹ́ pé ìmọ̀ ti ẹ̀yìn Ọlọ́run a fẹ́ rí àpẹẹrẹ ṣùgbọ́n tó bá jẹ́ pé ìmọ̀ ti ẹ̀yìn òkùnkùn tàbí ènìyàn lásán ni Ọlọ́run tó pọ̀ nípa àti agbára a fẹ́ kó lọ jẹ́wọ́ agbára rẹ̀. Ó yá jẹ́ agbádùra. Jehovah Jésù Kristi Michael mímọ́
lápapọ̀. Ó yàtọ̀ Yirika. Ah. Babata. Don't fuck up. Ojú túnra rí. Mo ti tọ pé omi títí. Ó tọ́ débi tó ti máa gbẹ láàrin máa pa ẹ́ sí. Má tanra rẹ kò sí tó lè fi mí ṣe. Èmi àbàtà abẹ̀kẹ́dìkù alágbádá ńlá tí ń dá mọ́lẹ́kùn àti ṣe kánjú. Èmi tí mo nà ọmọ lọ́mọ tí mo tún nà ìyá rẹ̀ mọ́. Kò sí tó fi mí ṣe. Èmi ni. Mo ní wíńdí aláṣà àti pàkó lẹ̀. Wọ́n ta ní bàbá yòó mọ́. Wọ́n jẹ́ ní mákẹ́rẹ̀ gbọ́dọ̀. Ìyẹn fún ògbọ́dọ̀ tọ́ wò sà. Bàbá ẹ̀rọ ògiri ta. Orúkọ láyé máa wọ́sà wáyé. Ọdún bọ́ọ̀lù ń bá ọ̀sà wọlé. Agbẹ̀dẹ méjì ayò máa dúró ilẹ̀. Èmi mo dé wéré bí èdè alẹ́. Mo dé kùtù bí èdè òwúrọ̀. Mo dé wàràwọ̀ dé bí èdè ìyálẹ̀ ta. Ẹgbẹ́ tí jẹgúdẹgú bí egun òpin yóò lè jọra wọn. Àbánikánda ìran kákan ò lè jọra wọn. Ewúrẹ́ lọ sóde wárọ̀. Ewúrẹ́ ò mú wọn lóde wárọ̀. Àgùntàn lọ sóde wárọ̀. Àgùntàn ò mú wọn lóde wárọ̀. Ajá nìkan ló lọ sóde wárọ̀. Ó mú wọn lóde wárọ̀. Ó ní pátápátá mo fi lóde wárọ̀. Wọ́n sọ wọn kẹ́ni tó bá jù mí lọ. Ó lè dún nínú ọdún ìṣòro ìṣòro lẹ́bùn. Ilẹ̀. Odò. 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 Pátápátá lomi kóró yẹn. Odò gìrì lomi kóró ọ̀gbẹlẹ̀. Bíná bá ró ni, àgbàgbé ló tó fẹ́ jó. Bẹ́sù bá ró ni, àgbàgbé ìbọn tó fẹ́ yìn. Wọ́n náà gbà.